ẹ tún máa ríru rẹ̀ ẹ tún rí ní tí ó tún jù lọ. Tèmi nìkan ni ò ní sí méjì rẹ̀ so èmi ti máa wọn kan yẹn láti kékeré tèmi so mo ti mọ̀ pé tí wọ́n à ń bá wà 2 gbọ́dọ̀ wà 3 gbọ́dọ̀ wà 4 gbọ́dọ̀ wà numbers ni gbọ́dọ̀ tẹ̀léra wọn bẹ́ẹ̀ yẹn so ẹni tó bá wà selfish tó self-centered ló máa fẹ́ kó jẹ́ mi àfẹ́mi ó ṣe wá jáfìwọ́ ṣé àfiwọ́ máa ṣèlú ni. Kò possible. Okay, Fullman ṣé èèyàn kan lè jẹ́ Fullman ni. Kò possible. Is it not Fuji Musician Association of Nigeria? Bẹ́ẹ̀ni. Can one person become an association? Possible. So ó ṣe lọ nìyẹn. Èèyàn gbọ́dọ̀ máa ní lọ́kàn nígbà tó o bá ti ń jẹ nǹkan o gbọ́dọ̀ tún máa ní lọ́kàn pé nǹkan mi ò tún wá lẹ́yìn mi náà tí ó ju èmi lọ ṣùgbọ́n èmi ò gbọ́dọ̀ jábọ́. Bẹ́ẹ̀ni. Lèrè tèmi ó sà. Torí ayé ìbáládàn ò ṣe o. Bẹ́ẹ̀ni. Láwọn táìmù táwọn àwọn arẹ́ ní táwọn ọtí yẹn wọn ò lè ṣẹ́ẹ̀kì wa tó rọ́mọ̀ pé ìkà lọmọ ìjò ni mo lè ṣẹ́ẹ̀kì wọn máa tẹ̀sán wọn lójú. So wọ́n máa ń wá gbogbo ọ̀nà láti kọ́ọ̀bù àwọn ọmọ yẹn pé wọ́n fẹ́ gba space máa lọ́wọ́ náà you know now you can't lie you can't deny it where we came. We are everywhere. Pressure yẹn pọ̀ we are everywhere we are giving them pressure. So they are looking èmi tí mo jáde pẹ̀lú school uniform. Ṣé yóò sọ fún ẹ pé school ni mo wà? Yes o. I don't need anybody's advice for that. Do I? No. Do I? No. Ìmọ̀ bí ẹ ṣe fi tọrọ o n lè mi ṣe program. Ẹ má wọrí lórí ètò yìí ẹ sọ tẹ bá ṣe lè sọ ayé gbàyìn. Wọ́n wá wò pé what can we do to curb this ball? Okay, let's go through this way. They are still kids. What can we do? Okay, they strategize. Okay, they came out to something. I got phone advice. Advice if I'm out of school uniform, Jadi. School I over. advice him school uniform, left Jadi. So during that period, I was having issue with my first promoter. I left him, went to another promoter. He was having issue with that same promoter. So there are two promoters fighting over Shanko Rashidi. Another joint, Olasco Music. Tọ́ ẹ kúlé làkàrà lé o ẹ kú àjò làkérò ọ̀nà tá a bá rẹ ni tó bá tójọ́ mẹ́ta ẹ kújọ́ mẹ́ta làkèrè ẹni. Ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Alákànní Comedy TV náà ló tún gba ojú móhùnmáwòrán yìí. Ẹ kúlé kí gbogbo yín o a kú bójú ọjọ́ ṣe rí. Mo mọ̀ọ́mọ̀ jẹ́ kó jẹ́ pé ètò tá a fẹ́ ṣe ilé kọ́kọ́ gbọ́ná lónìí ni. Mo fẹ́ kí ẹ kọ́kọ́ kí gbogbo owó ọjọ́ kọ́kọ́ fi ti gbọ́ báwọn. Kájọ wájọ gbé ọpọlọ kalẹ̀ lórí ẹ̀. Kájọ wò pé mo fẹ́ kájọ bomi ọgbọ́n mu nínú ẹ̀. Mo fẹ́ kájọ kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀. Mo fẹ́ kájọ mú nǹkan kan tàbí kejì níbẹ̀ táwa náà lè máa fi bá àwọn ọmọ tá a bá bí sọ̀rọ̀ tàbí àwọn àbúrò tó bá tẹ̀lé wa. Ohun tẹ́ gbọ́ tán yẹn ohun Shanko Rashidi nìyẹn. Gbogbo alamọ̀gbà tó jáde tá a bá rí àwọn tí wọn ò mọ̀gbà tó jáde tí wọ́n gan kúndì tá a fi ṣètò yìí. Àwọn tí wọ́n bá mọ̀gbà tí Shanko Rashidi tó jáde tó popular tó lo dáúlà rẹ̀ tí wọ́n náà kúndì tí a fi ń ṣètò yìí kí wọ́n lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Irú àwọn Shanko Rashidi yìí ó ní Yorùbá ń pè ní ajẹ̀bí mámọ̀ tí kógun jàlú. Ẹni kí ni mo wí? Ajẹ̀bí mámọ̀ tí kógun jàlú. Nígbà tí Shanko Rashidi ń sọ yìí ó ṣojú gbogbo orúwa yìí tó kìkì rẹ̀ fi kàn bó ṣe sọ òun pé òun wà lẹ́fíwẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wà lóòótọ́.
ṣùgbọ́n òun náà tún sọ ń bẹ̀ pé ó rọrùn láti dolókìkí ṣùgbọ́n kò rọrùn láti lò fúngbà pẹ́pẹ́pẹ́. Ó fẹnu ara ẹ̀ sọ nìsín, olóò ti ní ìṣù pẹ̀lú mákẹ́tà kìíní, ó ní ìṣù pẹ̀lú mákẹ́tà kejì, ó ní ìṣù pẹ̀lú mákẹ́tà kẹta, ọdọọdọ làásìkò. Ṣé àwọn mákẹ́tà yẹn àwọn náà ni wọ́n tún sọ wípé kẹ́ ẹ padà sí skul? Àwọn tí wọ́n fún yín lámọ̀ràn pé kẹ́ ẹ padà sí skul, ṣé wọ́n sọ wípé kẹ́ ẹ má kọrin mọ́ ni? Is that common sense? Ẹ dúró, báwo làwọn èèyàn wá ṣe máa ń sọ̀rọ̀ báyìí? No Doubting ní táìtù album tí Sanko Rasidi ṣe kẹ́yìn nígbà yẹn tí wọ́n fi jáde fún báyẹn wípé kí gbogbo wọn padà sí skul. Kí ló fà á ni wípé maturity rẹ̀ nínú ẹ̀ ó worst. Ìwọ ọmọ tó tí ì pé 20 ọdún, ó tí ì pé 18 years, ó bẹ̀rẹ̀ sí ní bá obìnrin jó lórí stage. Is that not harassment? Ó bẹ̀rẹ̀ sí ní bóbìnrin jó lórí stage, ó bẹ̀rẹ̀ sí ní bọ́ aṣọ lọ́rùn. Ṣé bá wo fídíò ẹ̀? Ó ń kọ̀ǹpì ara rẹ̀ pẹ̀lú Abbas Akande, àwọn tán jẹ́ bàbá fún gbogbo irú wa ńgbà náà. Ó wá rí ààrẹ bí irú èèyàn máa ń lo làákàyè pẹ̀lú téèyàn bá fẹ́ ṣe. Nígbà yẹn èmi rí nírí pé ọmọdé ni bọ̀bọ́ yìí nígbà náà. Mo rí pé ọmọdé ni bọ̀bọ́ yìí nígbà náà. Ṣùgbọ́n fún interview tó tún wá ṣe yìí, tó tún wá ń tẹnu mọ́kàn náà, tó wá dúró sórí ipò right, ìwọ ló dẹ̀ kó bá gbogbo àwọn yòókù tẹ́jọ́ jọ̀dọ̀ ńgbà náà tẹ́jọ́ ń kọ fújì. Sanko Rasidi ló kó bá wọn, àwọn yẹn dúró sórí ọwọ́ wọn jẹ́jẹ́, òun náà ló ń bẹ́. Ó lọ sọ pé gbogbo àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn tó ń kọrin bíi tiẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní kárúkọ gbogbo àwọn yòókù ẹ̀. Respect tán bá lè fún Barrister, tán bá lè fún Kollington, tán bá lè fún Wasiu Ayinde, Olúayé Fújì, òun nìkan fún ẹ. Ẹ wo nǹkan, ẹ wo ibi tó gbọ́rọ̀ lọ, ẹ wo ibi tó kọjá àyè lọ. At what age? Ìgbà wo ló ti ń bọ̀? Ibo ló ti dé? Kí ló ti kójọ ń gbà yẹn? Èmi tẹ̀ rò pé ó máa sọ pé nígbà yẹn òun ti nílé epo bíi 12, òun ti ní ṣíìpù bíi 30, òun ti ní aeroplane nígbà yẹn ni. Mo rò pé gbogbo àwọn achievement tó máa, because n tó rò débi orin yẹn kò yéèyàn. Mákẹ́tà yẹn náà dẹ̀ gbé jáde bí kò sí director níbí kan ní àmọ́. Bágídí inú náà ló sì ń lò ní. Because pẹ̀lú tó sọ ẹ̀ àti mọ̀ sí pé kì í ṣe tó lè gbọ́ àmọ̀ràn. Àmọ̀ràn tán fún yín nígbà yẹn pé kẹ́ ẹ padà sí skul. Ó mọ̀ pa ìmọye èèyàn ló lọ sí skul, ló dẹ̀ jẹ́ pé tẹ́ ẹ bá pàdé ẹ̀ ẹ máa sọ wípé illiterate lélẹ̀. Kò yẹ. Ohun tí àwọn yẹn ń bá yín sọ ń gbà yẹn ni behaviour yẹn gangan ni wọ́n rí wípé kò mature tó tán fẹ́ kẹ́ ẹ lọ brush up. Wọ́n mọ̀ pọ̀ ń lọ skul ẹ̀. Lásìkò yára ni látòrí Sanko Rasidi dáńkù àmẹ́ta ráńdù àṣù yóò bá ti tún nẹ́rin gbèsè kan tẹ̀nà. Náà kọ́ńkọ́ ló wà ní tí ó ráńdọ́rì ní ìwàyò ẹ̀fíwé kúnṣẹ́ fújì. Torí tó bá ní ọ̀la táwọn bá ti dàgbà tàdárúgbó bá sùn àbíta ilé Barrister Àyìnlá Kọ́ni ti epo àkàrà ní Ìbàdàn Àyìndé Wasiu ẹ̀yin lọ́dẹ̀ máa kó láṣẹ nílẹ̀ ìwé fún ṣe o. Ọba lọ skul ńkọ́, wọ́n ní o lọ build làákàyè náà ń sọ yẹn. Ẹ tí rẹ ni tí wọ́n á rí uniform lọ́rùn ẹ̀, wọ́n á dẹ̀ ní sọ ìwé lọ skul ni, wọ́n dẹ̀ rí uniform lọ́rùn ẹ̀. Ìtàn sọ fún yín nìyẹn. Kẹ́nì kọ̀ọ̀kan yín kẹ́ ẹ padà lọ sí ilé. Nígbà tó o bá délé, wọ́n wá sit ẹ down, wọ́n á kọ́ ẹ bẹ́ẹ̀ yóò ṣe sọ́ọ̀tún rè, bẹ́ẹ̀ yóò ṣe sósì rè. Ọmọ tí tó sá ń lọ skul yóò sá padà lé, yóò mọ̀ súnlé. Àbí èèyàn lè máa múra láti orí títì, láti abẹ́ bíríìjì kó máa lọ skul kó máa padà abẹ́. Ibo ni ó keep uniform sí? Èròǹgbà wọn ń gbà yẹn nìyẹn. Tán fi fún ẹ ní advice yẹn. But títí dè ní Sanko Rasidi mímọ̀ bóyá àwọn yòókù realize ẹ o gẹ́gẹ́ bíi pé àmọ̀ràn náà fáwọn ìwọ rí bíi pé wọ́n dọ́gbọ́n lé yín kúrò ní di tẹ̀ ń jẹ ni. Kí ló rí jẹ́ ńgbà náà? Kí ló jẹ́ ńgbà yẹn gan? No, kí ló jẹ́ náà? Ṣé bó sojú wá? Kí ló ti kó jọ ńgbà yẹn? Kò dáa kéèyàn ó fojú kéré ẹ̀dá, bọ̀ kí ló ti kó jọ dì sí? Tẹnu pọ̀ tó báyìí. Ẹ máa lo kinní
ẹ máa lo nọ́mbà kínní ẹ máa ro nǹkan dáadáa kẹ́ tó sọ̀rọ̀ the fact pé wọ́n interview ẹ wọ́n tún fẹ́ gbé ògo yẹn jáde padà ni kì í ṣe pọ́n ní kó wá pa kárí ara ẹ ètò ṣe yìí nìsí o ti ń pa kárí àyè báyìí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ń build padà bóyá ọṣẹ kan ló wẹ̀ ní bóyá àdúrà kan ló ń gbà ní bóyá àdúrà àwọn parents ẹ ló ń gbà lé olórí ní àmọ́ tó fi mú eléyìí tán fi recognize ẹ láti interview ẹ bọ̀ gbogbo ohun tó sọ yìí ó máa tún kó bá kárí àyè padà ẹ máa ro nǹkan lẹ́ẹ̀mejì náà ó bọ́ síbí nìsí wọ́n á bẹ̀rẹ̀ sí ní jánu ó bẹ̀rẹ̀ sí ní fọ́ńbù ó bẹ̀rẹ̀ sí ní pé wọ́n mọ̀ pé orúdù wọ́n mọ̀ pé ìwọ kò sí tí wọ́n lè sọ ìwọ confront ta ló lè confront ta ní ń bọ́ fa wàhálà kí ló ti dánwò rí nínú ayé èmi láìkí kéèyàn ó kàn wà kó wá má jẹ́ kó wọ́n á ní onírìnkùrìn alárìnká kì í ṣẹgbẹ́ oníwèé mẹ́wàá ó lóò ti lọ ìlú òyìnbó lẹ́nu ṣe tó dé ayé ó kú òǹlé látọmọ ọdún 7 ọmọ tó bá gbé ta àwọn ọmọ tá máa ń gbọ̀ngàn àwọn ọmọ tá máa ń gbọ̀ngàn látàrí ìrírí oríṣiríṣi abọ́ rẹ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ àsọ̀n tó lè jáde abọ́ tẹ̀ sọ̀rọ̀ ọ̀tẹ̀ àsọ̀n tó lè jáde òun àtẹ̀yìn àjọjà á gbọ́ history níbẹ̀ wọ́n á kì í délé wọn wọ́n á bú mọ́ ìyá rẹ̀ wọ́n á bú mọ́ bàbá ẹ̀ á jẹ́ kọ́pọ̀lọ́ ẹ̀ ṣí sílẹ̀ olú máa ń jẹ́ káwọn tí wọ́n bá gbé ta àwọn ọmọ tí wọ́n rò òbí tọ́ wọn náà fi máa ń gbọ́n gbogbo tí wọ́n ń sọ yìí nígbà tó kàn tún fẹ́ pa kárí àtò ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ padà yìí àwa ò dẹ̀ gbàdúrà kó wó the worst part tó ṣe tó dùn èmi jù láyé tó ṣe tó dùn mí jù láyé kó wá má dárúkọ ẹnì kankan nínú àwọn tó dá aṣọ ìbàdà ó tún wá ń create your enmity fúnra ẹ̀ ìwọ tó ṣẹ̀ ń bọ̀ àwọn wo ló fẹ́ bá ṣe collabo nsìn nínú gbogbo àwọn tó dákọ̀ yìí àbò rò pé fún rẹ bó ṣe wáyé o lè dá bọ́ọ̀mù sí ní ìsìn kó sì tà gbogbo àwọn tí wọ́n ń gbọ́ orin rẹ̀ ń gbà náà tí wọ́n ń gbọ́ nítorí àwọn tó fi jọ tó ń kọrin bí wọn ta ló ń kọrin bí rẹ̀ tó júrú àwọn pàṣọ lọ ó kọrin bí ẹlòmíì tó júrú àwọn pàṣọ lọ gbogbo àwọn tó ń gbọ́ ń gbà náà wọ́n ti gbàgbé ẹni tó ń jẹ́ Sanko lọ́wọ́ yìí gbàgbé tó bá lọ sórí stage èèyàn tó kọrin bẹ́ẹ̀ àbí wọ́n pè ọ́ sí fún live show live performance ìyẹn kọ́ ni pé o sì ń rè ni o ìyẹn kọ́ ni pé o sì ń rè ó dìgbà tó bá release album tó rí bó ṣe wà sí bí ṣe wà sí fún àìmọye táwọn èèyàn ó mọ̀ gbọ́ wọ́n mọ̀ gbórin èèyàn wọ́n dẹ̀ ní rà àìmọye àwọn tí ó mọ̀ gbórin èèyàn wọ́n dẹ̀ ní lọ stream ẹ̀ wọ́n ní stream live ẹ̀ kí ló ń sọ yìí nígbà tí èsè kò ṣẹ̀ dé ṣé bóun ka 31 years ní ìsìn tó ti wà ní industry àbí orí pépà lásán ló ti ń kà ní ṣé kìí ṣe experience ló fi ń ní ni ìwọ ló wà ń sọ̀rọ̀ báyìí àgbà ọ̀jẹ̀ ní ẹ̀ náà àgbà ọ̀jẹ̀ ní ọ̀ ọmọ tí wọ́n bá Nàìjíríà gangan wọ́n recognize ọmọ ọdún 18 18 years ìwọ ti lò lé ní 18 years ó ti ń lo ogójì ọdún nínú being a celebrity nínú being a star. You are not a superstar anyway, but you are a star. Yet o wà ní experience o mọ bó ṣe lè gbé ọ̀rọ̀ kalẹ̀ kí ni ẹ ń wí kí ló ń wí wọ́n ń sọ̀rọ̀ orí ò ń sọ̀rọ̀ ọ̀rù gbogbo ohun tí ẹ ń sọ só papọ̀ mọ́ tó ń sọ ni kásá lè mọ̀ pé gbóyìnbó o wà ń fóyìnbó fi ń darẹ̀ láàmú ṣé dandan ni o sòyìnbó ni ṣé English náà fi bí ọ léèrè béèrè báyìí sí gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe láyé ẹja yọ̀ gbéraga kú o yes kò sí téèyàn lè ní láyé Solomoni àgbọ́ nínú ìtàn pò ní gbéraga síbẹ̀síbẹ̀ gbogbo owó rẹ̀ díyangi síbẹ̀síbẹ̀ Ọlọ́run àlàkà ẹ̀pẹ́ nìkan kò ní lówó tó rú ẹ̀ mọ́ tọ́lọ́run bá lè ṣerú ẹ̀ fẹ́ni tí ò ní gbéraga fẹ́ni tó mójúbọ rẹ̀ kí wàá ní tíya kí ni tiẹ̀ ọbẹ̀ sí ní gbéraga à ń janu sẹ́yà kí lọ́ọ́ fẹnu jíjà ṣe wọ́n ti ríran rí ọnu kí làbùrọ̀ tún máa tanná sí rẹ lójú èèyàn wà lókun wọ́n tanná sí lójú nítorí wọ́n à ń pé ẹ wò mí dáadé mi mọ́ ni lẹ́yìn tí wọ́n ti rí kí ló tún kí ní gbogbo àlẹ́yìn ọ̀rọ̀ tó ti kúregbé tó ti kúregbò bí àṣà bàbá wa Saheed Òṣùpá ọ̀rọ̀ tó ti kúregbé tó ti kúregbò ńgbà kan kí ló mọ́rọ̀ bọ̀ sí bẹ́ẹ̀ nísinsìnyí ọ̀ràn owó á tún wá ọ̀tàkọ́tà àbí òun wọ́tàkọ́tà at your age n tó mú ọ tó fi sọ pé o ti lo 31 years
ní industry tó dẹ̀ ló débẹ̀ ní 95 ó túmọ̀ sí wípé tá a bá wo ọjọ́ orí tiẹ̀ náà ìwọ ogún ti máa lọ bí 45 sí 50 àbí ó ti máa lọ 45 sí 50 báyìí sọ wá yẹ ká máa ṣe àsọ pé irú yín lẹ ṣe mistake torí ẹ ló yá mọ́ lù fún yín. Sanko mi mọ̀ dí o ìmọ̀ bóyá Ọlọ́run ló rán mi sí ẹ ìmọ̀ bóyá Ọlọ́run ló rán pìrìsẹ́ńtà yẹn sí ẹ interviewer yẹn láti interview ẹ kán lè wo inú ẹ kó o bá lè gbọ́ àwọn ọ̀rọ̀ tó ní kálukú wọ́n mọ̀ sọ kó o lè yí padà. Èyàn kì í gbérùgbé ayé ilé kọ́ lọ́ọ̀bì kankan. Yes bí wò ṣe mọ̀rọ̀ sọ lérò pọ̀ tí ó mọ̀rọ̀ sọ ṣùgbọ́n ní kálukú ni máa ń sá fún ẹnu ayé. Wọ́n kálukú máa ń ṣe kí ni wọ́n máa ń sá fẹ́nu ayé. Yorùbá ní ahọ́n orú ahọ́n lágbára orú ahọ́n ó lágbára. Kí ló mean? Lọ́ọ̀rọ̀ dáadáa o kó o ṣe apology video fún gbogbo àwọn àgbààgbà olórin tí wọ́n fún yín lámọ̀ràn. Ntí ìbáàrí kó jẹ́ ẹni tó wà lábẹ́ rẹ̀ ntí ìbáàrí kó jẹ́ ẹni tó wà lábẹ́ látọdún wo sọdún wo wá nìyẹn. Ibọ̀kùnrin ni ọ́ látọdún wo sọdún wo wá nìyẹn. Ọ̀rọ̀ tó ti kúregbé tó ti kúregbò ìwọ àti gbogbo wọn tún ti jọ ṣe láìmọye ìgbà. Àṣẹ ń bí ọ́nú tí bá wà ń bí ọ́nú ṣe bóyá kò yẹ kó o jẹ́ ó jẹ́ ẹni tó máa wà recorded. Nǹkan tán tí wọ́n gbé kámẹ́rà lọ ń ṣe ju ẹ̀ kì í ṣe pé wọ́n yọ rìkọ́ọ̀dù ọwọ́ à ń sọ bálabàla ọwọ́ à ń sọ kàntánkàntán à ń múra kankankan à ń pe ìwé ìbẹ̀rù èèyàn ó bẹ̀rù ẹ̀dá tí ó bá bẹ̀rù èèyàn ò ní pẹ́ ń bẹ̀. Ọlọ́run jẹ́ ó pẹ́ láyé Ọlọ́run fèrò ọkàn mi èrònú mi sí ẹ kọ́lọ́run fi dá mi lẹ́jọ́ mi ìgbéró kó má pẹ́ láyé o mi ìró bí rù ẹ́ ṣùgbọ́n tábà tanra wa ló kù. Ẹni tí ò bá ti bẹ̀rù èèyàn kò lè bẹ̀rù Ọlọ́run ẹni tí ò bá bẹ̀rù Ọlọ́run kò lè pẹ́ láyé. Ẹ rò dáadáa o rò dáadáa o rò dáadáa o má yà jẹ̀bi má mọ̀ ìwọ ló kó báwọn yòókù ẹ ń gbà yẹn o. Àwọn orin rẹ ń ló kó báwọn yòókù ẹ kò sẹ́ni tí ò sojú ẹ̀ nínú wa ó sojú wa no doubt rẹ náà ló fi fọ́ gbogbo ẹ̀ pọ̀. Ìgbéraga sì ti wà nú ayé ẹ ṣebí náà nìwọ náà sọ yìí. Ìgbéraga yẹn ti wà nú ayé ẹ tẹ́lẹ̀ kò sí kúrò ń bẹ̀ dé ni kò kúrò ń bẹ̀ o torí ìgbéraga rẹ torí àwọn tó lọ dárúkọ yẹn ni bó ní irú ṣe máa dárúkọ wọn. Gbogbo àwọn Paso kò ever sọ́rí láyé pé respect tán bá lè fún Barrister tán lè fún Kollington nìkan fún aláwọn bàbá àwọn nìyẹn. Instead kí wọ́n pọ́n wọn lébẹ̀ wọ́n wà ń pé àpọ́nlé tán bá lè fún wọn ó ti tó rẹ̀ sí láì wọn nìyẹn. Ọwá ni wọn ní dọ́ padà lé ọmọpọ̀ láwọn lẹ́ ń jẹ. Tí Barrister bá lánàá fújì ilẹ̀ orin wo lọ́mọ kọ. Kí Fẹ́mi Sola kó wá mọ̀ rí Yínká Ayéfẹ́lẹ́ fín. Tí Yínká Ayéfẹ́lẹ́ ò bá lánàá jàṣà gospel lẹ̀ kí ni Fẹ́mi Sola ó kọ. Kọ́lámídé kó mọ wá Buddha Green. Tí Dàgreen ò bá lánàá hip hop Yorùbá sílẹ̀ kí ni Ọlámídé ó kọ. Ẹ máa ronú lẹ́ẹ̀mejì kẹ́ tó sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa mo mọ̀ pé ẹ ti rí ọgbọ́n kan tàbí kejì kọ́ nínú ètò wa tòní. Kí lè rògbà tẹ̀yìn bó lẹ ṣe rí n tá a wí sí. Àmọ̀ràn la fún Sanko Rasidi àmọ̀ràn la tún wá ń gbọ́ ní kálukú wa àti kéré àti kéré wa àtàgbà àtọmọdé àti Yorùbá àti gbogbo elédè yòókù náà gbogbo yín la gbà lámọ̀ràn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa sọ ẹnu wa ká má jẹ́ ká hàn gbé wa. Tán bá fi ọ̀rọ̀ wá wa lẹ́nu wò ẹ jẹ́ àrò lẹ́ẹ̀mejì o. Tí wọ́n bá pè wá fún interview ẹ béèrè lọ́wọ́ wọn náà pé kí làwọn topic tẹ́ fẹ́ béèrè ká ṣe rìhásà ká tó bọ́ sórí inú studio. Ó ṣe pàtàkì o. Ọlọ́run ní jẹ́ ká sì sọ Ọlọ́run ní jẹ́ ká sì wí ní bọ́ sọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa o. Sanko Rasidi once again káwa tó máa lọ ó tún gbà ẹ́ lámọ̀ràn lẹ́ẹ̀kan sí ṣe apology video ó ṣe pàtàkì pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ yìí. Nǹkan máa dùn yàn kò sáburú ó lè dùn ọ́ nígbà náà ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé kò sálámọ̀ràn gidi bá ní tó bá yẹ pé alámọ̀ràn gidi bá wà fún ẹ̀ngbà náà wọ́n á jí ọmọ wípé wọ́n sọ pé ẹ ṣe kọrin ẹ láǹfààní àti kọrin ebówó ẹ ló fi ya nǹkan
tí producer bá láwọn ò bá yín ṣe ó dẹ̀ tu owó jọ bí wọn náà ti rówó ń gbà náà só rówó rárá ni wàá dẹ̀ ṣe fúnra ẹ wàá ta ń ja ẹ wàá ta ń kẹ́ fúnra ẹ nígbà yẹn kì í ṣe pé bóyá ọ̀rọ̀ àtìgbà yẹn ló wàá tún mọ́ gbé bọ̀ ní ìsìn tó ṣẹ̀ṣẹ̀ dé padà tó gó dé padà tó yẹ kó mọ jògo rẹ kó mọ jẹ́ ń rọrùn sọ̀rọ̀ pé ó lè sọrú ọ̀rọ̀ báyẹn káwọn tó ta ọfà mọ́ kán wá fojú re wò ẹ́ ni tán bá fojú re wò ẹ́ sẹ́rù ò ní mọ̀ báwọ́ náà sẹ́rù ò ní mọ̀ bẹ́ẹ̀ kí obìnrin kó lọ yàn àlè kọ́kọ rẹ̀ kó ka mọ́ọ̀dọ̀ àlè kó wá sọ pé ìwọ kó sì pẹ̀yìn dà kóbìnrin yẹn wá délé padà kọ́kọ́ mọ̀ sọ nǹkan kan ìjọ́ kìíní kó mọ̀ sọ nǹkan kan ìjọ́ kejì kó mọ̀ sọ nǹkan kan ìjọ́ kẹta sóbìnrin yẹn ò lè sùn bẹ́ẹ̀ ni nígbà tí o sọrú ọ̀rọ̀ tó sọ ìtàn ká tiẹ̀ sọ pé nìkan kan nú àwọn àgbààgbà òṣèré yẹn àwọn àgbààgbà akọrin yẹn ká ní wọn sọ nǹkan kan àyà rẹ gbọ́dọ̀ mọ já gẹ́gẹ́ bí ọjọ́ orí ẹ wípé àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ yìí ṣé ìgbésẹ̀ tí wọ́n gbé sí òní lágbára báyìí torí níbo ló kàwé ní tó bá ṣe fún o gbọ́dọ̀ mọ expect ẹ̀ lọ́dọ̀ bí ọjà tó bá tà o gbọ́dọ̀ mọ retí return ẹ̀ àwọn tó lẹ̀kùn mọ́ tó bá ti sọ̀kò sórí òrùlé ẹnìkan o gbọ́dọ̀ retí ariwo mo gbà ládùúrà pé lágbára lọ́ọ̀lọ́run eléyìí tó ṣe kò ní jẹ́ ìbálẹ́jọ́ aburú fún ẹ o Ọlọ́run ò ní jẹ́ kó kábàámọ̀ aburú níbẹ̀ Ọlọ́run á lò fún ẹ láti tan náà ògo ẹ padà kó tan náà ògo rẹ padà ni èmi ò rí ọ bí pógo ń sì wà mọ́ o nígbà téèyàn ṣe ń hustle padà ni ọmọ iye ọdún tó ti kúrò lórí afẹ́fẹ́ ni going to be 20 years or more báyìí ọjọ́ bẹ́ẹ̀ lọ kí wá ní bó wá ní rẹ́kọ̀dù ẹ̀dí mélòó lórí igbá ńgbà bí ọ rẹ́kọ̀dù mélòó ló sọ pé ó wà lọ́nà ká ní pé bórin ṣe wà ńlẹ̀ fún ọ tó ó mọ̀ ń da orin lẹ̀ ńgbà yẹn gan mọ́ ni bórin ṣe wà ńlẹ̀ orin mélòó wá lọ kọ lórí interview yẹn tó fi parí kò sí nǹkan kan ńlẹ̀ sọ ara rẹ o ọ sọ ara rẹ gan ni Ọlọ́run ní jó bàjẹ́ o Ọlọ́run fàánú gba gbogbo wa ògo rẹ náà Ọlọ́run ní jó wọlẹ̀ ògo tàwa náà Ọlọ́run á jẹ́ kó tàn ògo tiwa náà Ọlọ́run á jẹ́ kó tàn ó kí gbogbo wa pátápátá Alákànní Comedy TV yín náà nìyí tẹ like tẹ bá gbádùn ohun tí a ṣe comment nǹkan tẹ bá rò nípa ẹ̀ bóyá tẹ fẹ́ ká fi kún tàbí ká yọ kúrò comment síbẹ̀ dẹ̀ bá wá share kó délé kó dóko kó dé gbogbo ibi tó bá yẹ kó dé ẹ ṣé o ó dàbọ̀. ó dẹ̀ bọ́ wù ní lásìkò yára.